ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí gbọ̀nyìn láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ọlọ́lá kan tí orúkọ rẹ̀ jẹ́ Author Eze ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí orílẹ̀-èdè Nàìjíríà yóò dára lẹ́yìn ọdún mẹ́jọ. Òwò àjọṣepọ̀ láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè United Kingdom ti dé £7 billion. Kọmíṣánná gíga ilẹ̀ Gẹ̀ẹ́sì sí Nàìjíríà Richard Montgomery ló sọ èyí lọ́jọ́ Àìkú. Agbẹjọ́rò àgbà fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ètò ìdájọ́ Lateef Fagbemi ti ṣèlérí àtúnyẹ̀wò òfin tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn sí ìgbìyànjú ìgbẹ̀mí ara ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Edo ti fún àwọn awakùsà tí kò bófin mu tí wọ́n ń ṣiṣẹ́ ní àwùjọ Ẹgbẹ́tùà ní Òṣòṣó agbègbè ìbílẹ̀ Àkókò Edo ní ìgbèdéke ọjọ́ 7 láti kúrò ní ibùdó wọn. Àjọ tó ń rí sí ọkọ̀ wíwà ní agbègbè Èkó lọ́jọ́ Àìkú tún fìdí rẹ̀ múlẹ̀ pé káàdì owó sísan ti ìrìn àjò nìkan ní ọ̀nà kan ṣoṣo tí ìjọba fọwọ́ sí fún sísan owó ọkọ̀ fún gbogbo àwọn tó ń wa ọkọ̀ ìjọba. Gómìnà ti ìpínlẹ̀ Kebbi ìyẹn Nasir Idris ti ké gbàjarè pé àwọn èèyàn jàǹkànjàǹkàn kan ní ìpínlẹ̀ náà ń ṣiṣẹ́ láti bà àfojúsùn ìṣàkóso òun jẹ́. Àjọ àwọn ọmọ ogun ojú òfurufú ti orílẹ̀-èdè Nàìjíríà sọ lọ́jọ́ Àìkú pé àwọn ẹ̀yà ọmọ ogun ojú òfurufú oríṣi 3 ló pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí ní Borno ìpínlẹ̀ Niger. Iná ti bà apá kan ibùgbé Mundubawa jẹ́ títí gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kano Malam Ibrahim Shekarau. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ti kúrò ní Àbújá lánàá ọjọ́ Àìkú láti lọ sí Dallas ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣojú ààrẹ níbi ìpàdé àpérò ìṣòwò ilẹ̀ adúláwọ̀. Ìjọba ìpínlẹ̀ yóò wó 100 ilé abẹ́ afárá Adéníjì Adélé lónìí ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2024. Ìròyìn fún ìṣẹ́jú àyà òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú